adúpẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ Olódùmarè ọba tó dá ayé àti ọ̀rọ̀ ọba tó dá ọ̀rọ̀ àti ayé ọba tó mú gbogbo tó sì lè ṣe gbogbo àìlúwà àlàálà ọ̀pọ̀ ẹ̀dá ọba tó jẹ́ ilé ọjọ́ sí adáwọ̀ pé Olódùmarè àṣìgbàrẹ́ lórí o àṣìgbà gbogbo ẹ̀yin àgbà nínú ilé àṣìgbà gbogbo ẹ̀yin ìyá wa tó wà nílé o adúpẹ́ lọ́wọ́ kíkọ̀ọ̀kan tí àgbàjọ Ọlọ́run Olódùmarè ẹ̀yin nìkan ní ọpẹ́ àti ìyẹ́ o àfi ògo fún Olódùmarè àgbà ọpẹ́ wa Olódùmarè ohun tí a fẹ́ bẹ̀rẹ̀ ní agbára ní ìmọ̀ àní òye wọ́n ní alágbára wọ́n ní onímọ̀ olórí wọ́n bá wa ṣe Olódùmarè ohun tó má dàbí ìjà ìkùnsínú ìmí ògbọ́wọ́ yìí ìgbọ́ mi Olódùmarè má jẹ́ ṣẹlẹ̀ láàrin wa wà inú bíbí àṣẹ wa lọ́wọ́ ẹ̀dọ̀gbọ̀gbọ̀ àbẹ́ lọ́wẹ̀ orí adé tí wá ní àpẹẹlẹ ọlá ń ṣe wọn lọ́rùn ní ogun gbogbo ìdí a máa ṣe lónìí bí agbára Ọlọ́run Olódùmarè ó bọ́ sí ojú ọwọ́ kí a má kàbàmọ́ èyí tí a ṣe àkọ́ṣe ní Olódùmarè gbogbo wa tí a wà níbi àdílò ojú ajọ́ ẹ̀kọ́ ẹ̀wọ̀ àwọn ọmọ ọmọ kú àwọn ìṣirò ilé tí a fi sílẹ̀ àwọn àpániláyà àti àṣàfíà Olódùmarè á fi ìfẹ́ òótọ́ sí àárín àwọn ọmọ Yorùbá ànífẹ́ ara wa ní àwọn Olódùmarè aláàlá Yorùbá wa orí aláàlá Yorùbá wa àní ṣíṣe o àwọn àgbà àgbà wò ní ọdún báyìí ní ṣánkó ní ṣáìsì ẹ̀yin ọmọdé àwọn ọmọdé ní bíbá yìí àlè ní kan dúdú àní fi àwọn àgbà lọ ojú wọ òkèèrè bí o látara Ọlọ́run Olódùmarè àṣẹ ìṣàkóso àṣẹ ọ̀pọ̀ ọdún láyé àṣẹ ọ̀pọ̀. Thank you so much, sir.